Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tá a gbọ́ wọn ni Queen Naomi storm palace kábíyèsí. Wọ́n ní wọ́n dẹ̀ sọ fún kábíyèsí pé ṣé àwọn olórí tí kábíyèsí fẹ́ káwọn wá dúró tì ní nínú palace. Ìpè ṣé àwọn olórí tí kábíyèsí fẹ́ káwọn máa share palace pẹ̀lú ní àwọn olórí tí àwọn ò lè trust, tó jẹ́ pé àwọn ò mọ nǹkan tí wọ́n lè ṣe. Ìpè kábíyèsí rí hidden camera yẹn fúnrara wọn. Ìpè security tí wọ́n dẹ̀ arrest, wọ́n ní ṣe ló dárúkọ àti wáyé. Ìpè àti wáyé ló fi kámẹ́rà ránṣẹ́ ìpè kí wọ́n fi sí royal mansion. Ìpè ìgbà tí àǹtí wáyé fi kámẹ́rà ránṣẹ́ pé ṣe ni àǹtí wáyé send ẹ̀ sí àǹtí wa fashion. Ṣe ni àǹtí wa fashion ó send ẹ̀ sí WhatsApp group. Wọ́n nígbà tí gbogbo wọn rí àǹtí wa fashion delete ẹ̀. Àṣírí ti tú. Queen Naomi sọ fún kábíyèsí pé kí kábíyèsí yọ̀ǹda àwọn o, kó jẹ́ káwọn máa bá títà wọn lọ. Wọn ò lè jagun pẹ̀lú àwọn olórí yìí nítorí pé wọn ò ṣe trust. Nǹkan tí wọ́n ń fẹ́ àwọn ò mọ̀. Ẹ fẹ́ kábíyèsí, gbogbo yín fẹ́ kábíyèsí ṣùgbọ́n ẹ fi àwọn ní ìfọ̀kànbalẹ̀. Ẹ ń wá wàhálà fáwọn. Ẹ ń wá bẹ́ẹ̀ ṣe máa ní àwọn lára, láì ní yín lára, láì ní ẹnì kankan yín lára. Ẹ fẹ́ káwọn ní fọ̀kànbalẹ̀. Ẹ fẹ́ káwọn ní ibùjókòó. Ẹ fẹ́ káwọn ní ẹ̀mí tó jẹ́ pé àwọn á lè sinmi. Kí ló dé? Kí làwọn ṣe táwọn fi deserve irú nǹkan báyìí? Wọ́n ní ìgbà tí Queen Naomi sọ̀rọ̀ ẹ̀ pé àwọn fẹ́ move on pẹ̀lú life àwọn o. Wípé àwọn ò lè máa fight battle pẹ̀lú kábíyèsí pẹ̀lú àwọn obìnrin. Oríṣiríṣi àwọn obìnrin ni wọ́n ń gbé wá sínú palace lójoojúmọ́. Wípé nítorí ìdí èyí, kí kábíyèsí yọ̀ǹda àwọn, kó jẹ́ káwọn máa bá títà wọn lọ. Wípé àwọn ò lè máa bá àwọn obìnrin yìí fa battle. Wípé àwọn obìnrin tó yẹ pé wọ́n set kámẹ́rà sínú ilé àwọn, wọn ò jẹ́ káwọn ní fọ̀kànbalẹ̀ nínú ilé àwọn. Wípé báwo làwọn ṣe fẹ́ mọ irú ìwà tí wọ́n tún fẹ́ wù. Wípé àwọn obìnrin tó jẹ́ pé àtìgbà tí kábíyèsí ti fẹ́ wọn ogun ni wọ́n ń bá wọn jà. Wípé so kí kábíyèsí yọ̀ǹda àwọn, kí kábíyèsí jẹ́ káwọn máa bá tà wọn lọ. Kí wọ́n ṣe right thing tó yẹ kán ṣe. Wípé nítorí àwọn ò lè máa fight battle pẹ̀lú àwọn obìnrin yìí. Wọ́n ní ìgbà tí Queen Naomi sọ gbogbo ọ̀rọ̀ yìí tílẹ̀ kún, wọ́n ní tó fẹ́ máa bínú lọ. Wọ́n ní kábíyèsí fà wọ́n lọ́wọ́. Kábíyèsí sọ fún wọn wípé àwọn ò nífẹ̀ẹ́ àwọn obìnrin yìí. Àwọn obìnrin yìí kan wà ní inú palace ni. Wọ́n represent Ọọ̀ni of Ife palace. Wípé wọ́n represent Ọọ̀ni of Ife palace. Wípé so kí Queen Naomi má gbé ọ̀rọ̀ àwọn obìnrin yìí sọ́kàn. Wípé nítorí pé nǹkan tí Odùduwà fẹ́, káwọn fẹ́ ìyàwó púpọ̀, òun ni àwọn ń ṣe. Ẹ̀yin èèyàn lè nǹkan tá a gbọ́ nìyẹn allegedly tán ní bàbá Erin ńlá sọ. Ẹ̀yin náà mọ̀ wípé àtìgbà tí kábíyèsí ti bẹ̀rẹ̀ sí fẹ́ àwọn obìnrin yìí, òun ni Queen Naomi náà ti dúró sí ìta tí wọ́n dẹ̀ wà ní royal mansion. Nítorí Queen Naomi láwọn ò lè bá wọn gbé. Queen Naomi mọ reason tó fi sọ bẹ́ẹ̀. Especially àǹtí wáyé. Ẹ rántí pé Queen Naomi sọ fún kábíyèsí pé àwọn ò lè bá àǹtí wáyé share kábíyèsí. Wípé nítorí àwọn ìwà tí àǹtí wáyé máa ń wù, wípé ó lágbára. Òun náà dẹ̀ látún gbọ́ ní ìsìn pé àǹtí wáyé àwọn náà fi kámẹ́rà ránṣẹ́. Wípé kí wọ́n wá install kámẹ́rà sí inú ilé Queen Naomi. Kó tó wá dé pé àṣírí tú. Wọ́n ní bàbá Erin ńlá, wọ́n ní wọ́n bínú nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ kámẹ́rà yìí. Wọ́n ní bàbá Erin ńlá dẹ̀ fi ń dá Queen Naomi lójú wípé kí Queen Naomi fi ọkàn ara wọn balẹ̀. Wípé kò sí ìkankan nínú àwọn olórí tó lè gba ààyè Queen Naomi. Wípé torí Queen Naomi jẹ́ èèyàn kan tó jẹ́ pé àwọn ò fi ṣeré rárá. Wípé àwọn olórí yìí náà dẹ̀ mọ̀ wípé àwọn ò fi Queen Naomi ṣeré. Torí ẹ̀ wọ́n ní wọ́n arrest security o tó fi kámẹ́rà yẹn sínú ibẹ̀.
wọ́n ní security ló kà, ló jẹ́wọ́, ló ní àǹtí wáyé ló fi security ránṣẹ́, ló fi kámẹ́rà ránṣẹ́ pé kí wọ́n fi sí inú royal mansion. Ẹ̀yin èèyàn lé allegedly nǹkan tá a gbọ́ nìyẹn. Àwa mọ nǹkan tí kábíyèsí fẹ́ ṣe sọ̀rọ̀ yẹn, ṣùgbọ́n wọ́n ní wọ́n ti arrest security man yẹn. Tá bá tún gbọ́ update, a máa mú wá fún yín. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa o. Bí mo ṣe ń sọ allegedly, ìbá kábíyèsí gbénú palace o. Nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo ẹ̀yin new subscribers tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wa. Gbogbo ẹ̀yin old subscribers tẹ́ ẹ ń share, tẹ́ ẹ ń like, tẹ́ ẹ ń comment, gbogbo yín la kí. Ẹ ṣé, a dúpẹ́ ní ọwọ́ yín. A dúpẹ́ fún gbogbo àdúró tì yín lórí channel yìí. Ojú ò ní tì yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni a kí yín happy birthday, long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, kí lẹ̀ ń dúró ṣe, ẹ lọ subscribe o, so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, ẹ má gbàgbé pé à ń ṣe advert lọ́lọ́kọ̀ òjọ̀kan lórí channel yẹn, kan sí wa ní masholagistv@gmail.com. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV ń kí yín o.